a ti sọ several times lórí page wa kò dìgbà tó kó bá tóbi kí okó tó ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wà gan tó kó wọn tóbi gan tó ṣe wípé ìgbà tí mo ṣe live show tí mo ṣe pé lady kan ó ní òun máa rí okó ọkọ òun tóbi ó ti sú òun kankan yẹn pé béèyàn bá ṣe lò ó sí òun ló ṣe máa determine because tó bá ń kan cervix obìnrin lọ́nlọ́n ó máa shift womb ni àwọn womb shift àná máa ń pè é. So àwọn tó ń complain pé kíní kan ṣe rí okó tóbi kọ́ ni kókó okó. Mo dẹ̀ ń sọ ilé yìí kẹ́ ẹ mọ́ lọ ti àwọn ọkùnrin láti lọ máa ṣe enlargement. Ṣé rí penis enlargement is very very detrimental. Gbogbo àwọn chemicals yẹn ó máa ń ní problem tó máa ń kọ́sì sínú ara. A dẹ̀ ti sọ̀rọ̀ yìí mo tún ní ẹ Google ẹ̀. Okó tó bá ti wà ní 5 inches at erection okó yẹn ò kéré, that is the minimum according to ìwé. Okó tó bá erect tó pé 5 inches kò kéré. Èyí tó bá less than 5 ó nìkan lèèyàn lè mọ̀ ní bóyá ó kéré and all of that, but majority àwọn tẹ́ ń complain kòkó wọn kéré okó wọn gò kéré. Bẹ́ẹ̀ nítorí sample toríṣiríṣi obìnrin míì ti sample lọ́tún lósì òun ló fà á. Ẹ má jẹ́ kí anybody ó lọ tì yín lọ ṣe any enlargement. Seek knowledge. Béèyàn bá ṣe lo organ ẹ̀ sí òun ló máa determine. And ẹni tó ń lò fún adẹ̀tún ti sọ a ní àwọn ọkùnrin tó kó wọn bá kéré kán má máa aim at àwọn obìnrin tó bá ga. Àwọn obìnrin tó bá ga òbó wọn máa ń fò sókè ni. Adẹ̀ fò sókè in such a way tẹ́ pé you need to hit them hard for you to be able to hit their G-spots. Then gbogbo orú àwọn nǹkan yẹn òun ló máa ń fà tó fi máa ń dàbí wípé bóyá ẹnìkan ẹ̀kọ́ ẹ̀ kéré kìnìkan kò sí nǹkan kan tó kéré níbì kankan. Béèyàn bá ṣe lò òun la sọ. Tó ẹ lè béèrè lọ́wọ́ àwọn tó máa bí sex therapist wọ́n lè sọ àwọn position àwọn coitus position tí èèyàn tí penis ẹ̀ bá kéré tó ti lè lo àwọn different styles and position tẹ́ lè ṣe. Bẹ́ẹ̀ ọkùnrin míì á lóun nífẹ̀ẹ́ obìnrin yìí òun ò fẹ́ kó fòun lẹ̀ á wá lọ mọ̀ ṣe enlargement problem ni. Even theory of use and disuse tẹ́ bá ṣe lo okó yín sí ìní okó yẹn ṣe máa strong tó máa wà efficient sí. Theory yẹn sọ pé the more you use an organ any part of your body determines how that part of the body is going to be efficient and effective. Organ that you're using ó máa wà effective efficient ju ètò ẹ̀ lò lọ. Tẹ́ bá ráwọn tó máa ń wà lórí wheelchair ẹsẹ̀ wọn máa ń tínrín because wọn lo ẹsẹ̀ yẹn mọ́ ẹ̀jẹ̀ ò rush síbẹ̀ mọ́. So tẹ́ bá ṣe ń lò èèyàn tó lókó ẹ̀ kéré tó fẹ́ súnmọ́ ẹ tó ní kò sáyè tẹ́lẹ̀kẹ́wé náà ní tó ń kéré sí you are not helping matters because ó máa tún sáwọnú sí ni. But if you are allowing him especially you that you are already married bó bá ṣe ń gbà láàyè tó ń fún láàyè tó bá yá the penis will be efficient you too you get used to it. Ẹ má máa jẹ́ kí àwọn ọkùnrin kí wọ́n máa wà frustrated láti lọ máa ṣe enlargement that will later be detrimental to their health. Tó bá dọ̀la táwọn chemical yẹn tó bá fún un ní cancer àbó fún un ní problem ṣé wàá lọ jókòó tì lọ hospital? I don't know. Kò sí nǹkan kan tó lè sọ pé okó ẹnìkankan kéré bí oníkálùkù bá ṣe lágbára sí. Bíbélì ní God gives everyone grace according to his own ability. According to his own ability ẹ̀yin ọkùnrin náà tẹ́ bá mọ̀ pé okó yín kéré ẹ má máa sáwọn obìnrin tó ga. Then ìwọ náà tó bá dẹ̀ ti mọ̀ wípé bọ́lọ̀ ń ṣe dá ẹnìyẹn èyí tó bá ń dúró tiẹ̀ mọ bó ṣe mọ̀ tọ́jú ẹ̀ so that you guys will be romantic. Ọ̀pọ̀lọpọ̀ yín gan wọ́n tó lẹ́wà romantic wọ́n ní tó wù ilẹ̀ ń ṣe wọ́n ní bó ṣe wù ilẹ̀ ṣe máa ń ṣe àti ẹ̀ máa sọ yẹn later, but the purpose of this video is I just hope this video is going to be helpful. Stop disturbing yourself o. All these enlargement chemicals náà ni ẹ mọ̀ ẹ̀dùn kẹ́ mọ̀ fi ṣe enlargement yìí problem ni o. Tó o bá ti mọ̀ ẹ tọ̀ àwọn doctors lọ àwọn èèyàn tó ṣe yí pé they will be able to give you counsel. Wọ́n ní sọ eléyìí fún yín ṣọ́ọ̀ṣì because everybody pretends in church. Rárá tá à ń pokó tá à ń pòbò ìgàn ní ẹ̀sán ìgàn ọ̀tọ̀ ní tí ojú tí wọ́n fi ń wù àyàn òkan àwa ń try láti ṣe kíni láti create awareness so that people will know. Try as much as possible to appreciate or to get used, let me put it that way, get used to that okó tó kéré yẹn. Tókó bá tóbi jù gan náà gan wọ́n tó ní wàhálà ni wọ́n ní yóò mọ̀ kan cervix obìnrin yóò mọ̀ kan ẹmu èwo ni kíní múùbù ẹ̀ á shift ẹ̀
ṣé ò tún wá tán. So please try as much as possible to do that, and get used to it. Get used to different positions and sizes and styles that you can use for you to be able to. Hello.